Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ẹni tí ń ṣe wáàsí ó máa bá wí. Ó máa wí ohun tó máa mú tiẹ̀. Tí ó sì máa jọ pé ẹnì iná ń bá wí. Ó máa wí. Ẹ jẹ́ ká wo àdíìsì tí ọmọ Umaru gbà wá kọ́lọ̀ ń bá yọ́nú sí. Wàá ní bí ni ó bá orí ọlọ́wọ́ àìwá. Wọ́n gba àdíìsì wá látọ̀dọ̀ ọmọ Umaru kọ́lọ̀ ń yọ́nú sí òun àti bàbá rẹ̀. Anna Nabiy sallallahu alaihi wasallam qala. Ó ní ànábì síkì àtọ̀lá bẹ fún sọ báyìí pé. Man jarra sabahu khuyala lam yanzuri Allahu ilayhi yawm al-qiyamah. Ànábì sọ pé gbogbo ẹni tí bá ń fi aṣọ rẹ̀ wọ́lẹ̀ ní tìyanràn Ọlọ́run ò ní ṣíjú tó bá jẹ́ àlìkìyámà. Tí máa ń faṣọ rẹ̀ wọ́lẹ̀ láyé ìgbà yẹn kò sí ṣòkòtò ṣùgbọ́n ṣòkòtò ló wà ń sìn so tí máa fi ń wọ́lẹ̀ ẹran tí gbà tá a máa ń wọ jéèbì 82 83 84 láti 70 ló ti ń bọ̀ jéèbì yóò máa wọ́lẹ̀ gbùrùgbùrùgbùrù so wọ́n ní gbogbo ẹni tí máa ń fi ṣòkòtò wọ́lẹ̀ tí ń kó ìgbọ̀nsẹ̀ tí ń kó tọ̀. Ọlọ́run ní sí lówó. Tó jọ́kùnrin ni o. Obìnrin fírì o. Láti faṣọ wọ́lẹ̀ ní tiẹ̀. Aṣọ wọn gbọ́dọ̀ balẹ̀ náà. Aṣọ wọn gbọ́dọ̀ balẹ̀. Ìmọ̀ tó jọ́kùnrin. Bọ́kùnrin. Ẹ máa wá gbọ́. Faqala Abubakar wá sọ gbólóhùn kan báyìí pé. Ya Rasulallahi. Ìwọ òjíṣẹ́ Ọlọ́run. Inna izari yastarkhiya illa an ata'ahadahu. Ó ní aṣọ tèmi máa wọ́lẹ̀ o wà nábì. Ṣé èso pé ṣé wọ́n lọ sọ sá? Báyìí pé wọ́n lọ sọ owó ìjọ mi o. Owó ìjọ mi o. Wà nábì. Báyìí pé mi ló ń bá wí. Aṣọ tèmi á máa balẹ̀ o. Ṣé kí wọ́n á máa ka òkè? Ó máa sọ òkè ní àgbáwo. Kí wọ́n á là nábì sọ. Ọ̀pọ̀ lọ́làwú Rasulullahi sallallahu alaihi wasallam. Innaka lasta mimman yaf'aluhu khuyala'a. Ìrẹ́kọ́ là ń bá wí o. Wọ́kọ́. Ó bá rí ìwọ́kọ́. Sẹ́mọ̀ kó wèé ń jọ Abubakar. Ó jọ Abubakar. Ó máa fọ́ sàtọ́tẹ́ wọn balẹ̀ láti. Èyí ò ní máa ń ṣẹlẹ̀ tẹ́ ẹ bá sọ̀rọ̀ báyìí. Àwọn èèyàn kàn lọ sí YouTube. Wọ́n kàn gbé fọ́tò ẹlòmíì sí. Fọ́tò ẹlòmíì sí. Ọ̀nìbí tí ìwọ sọ̀kò sí, àwọn wà lọ gbé fọ́tò ikọ̀ ẹlòmíì wá. Wọ́n gbé fọ́tò mi kan sábẹ́ ṣé Suleiman Faruku tó ní àwọn kan wọ́n máa ka Kùránì kàkúkà. Àtọ́ ẹ̀ka ti rìtáyà ti pẹ́ ṣé Suleiman Faruku ò sì bá mi. Òṣìṣẹ́ àwọn bàbá òní wí. Ìbáwọ̀ òkúmi ẹ̀sìn dání ẹran, òkúmi ẹran dání ẹ̀sìn, òṣèlú wájú ọmọ ti pàkọ́ ọmọ tó wọ́n tọ̀wọ́ ara orí sí. Èmi náà sì fẹ́ kàn bá ṣé Suleiman Faruku wí. Òwe ẹ wọ̀rọ̀ Abubakar nìsín, òwe máa jọra wọn. Òwe jọra wọn, àwọn abáwọn náà ti sọ̀rọ̀ yìí kí wọ́n gbé fọ́tò Suleiman Faruku sí. Ọ̀rẹ́ ti bá wí ni o, tí ó sì lọ. Kódà wọ́n máa gbé mùdírù síbò ní. Wọ́n gbé fọ́tò mùdírù síbò ní náà. Wọ́n á ní alágbára mi níbọ̀ wí. Ọjọ́ kan mo wá ṣe prógráàmù kan. Mo ní èmi kì í sọ̀tà Mufti o. A wá rí nínú àwọn mùnáfìkì tá máa lọ́dọ̀ Mufti. Wọ́n ní
àwọn náà wá pè mí pé ó yẹ fẹ́ sọ báyẹn ṣé mi ò bá wí àwọn akómi ẹran dàálé ẹṣin. Gbogbo ẹṣin dàálé ẹran sọ̀rọ̀ wá tọ̀ wọ́n ti pàgọ́ wọ́n bá lọ sí yàrá ìyá lẹ́kọ̀ọ́ sí ọ̀dà ní yàrá ìyàwó. Àgbàdo ọmọ ní pépà tẹ ẹ̀kọ́ pẹ̀lú kí o ní ilé olówó dé yàrá mi àwọn ará bí sì yẹn báyìí. Olówó ìjòwé tí má bá yàn wí èmi ò dákọ ẹ̀ tó bá jẹ́ mọ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn. Mo dákọ ájùsà mo dákọ sàwáfà gbadébọ̀ nígbà tó tọ́ bọ̀rọ̀ ẹ̀sìn tó ní alẹ̀ pẹran kí màá mú o tó pẹran mo dákọ ẹ̀ mo ní lágbájá ọmọ lágbájá ẹ̀kọ́ mọ́ bẹ́ẹ̀ sì jẹ́ wò. Ó jọra wọn. Ṣé Sulemana Faruku tó bú mi ni tí ń ṣe wá bú? Ó gba ìyàwó mi ni tí ń ṣe wá bú? Àbí nígbà ìyàtá sí kúrú fẹ́ wọ́n fẹ́ lọ rẹ̀ bá lórí dárúkọ ẹ̀ tó kò sí tó jọ. Kò sí tó jọ. Ẹ̀yin Ìlọrin tó bá mú imú Sàráfà. Pé Sàráfà lẹ́jọ́ ẹ lọ pe Jàbàtà lẹ́jọ́. Ọlọ́run sì fàṣẹ sọ̀rọ̀ náà wọ́n lọ pe Jàbàtà lẹ́jọ́. Ẹ̀yin onísọkúsọ ẹ̀yin onígbọ̀kúgbọ̀ kò síbi tí mo ti dákọ Mufti Ìlọrin o. Èmi ò bá Mufti Ìlọrin wí o. Èmi Mufti Ìlọrin àìsàn níjà o. Àìsàn níjà. Ọlọ́run alágbára kó ṣàánú wa. Kó ṣàánú wa káwọn ènìyàn Mufti kó bá lọ láti lọ kí wọn. Àwọn ọlọ́rin àtúwá wá sí Èkó. Bẹ́ẹ̀ ni ẹ bá fẹ́ bá sọ̀tá ẹ lọ kí. Àní lọ kí. Àní lọ kí o. Ọlọ́sìn máa ẹ̀jọ̀ sí ájì rí. Wá sí àmọ́ tabagbá àmọ́ tabáwò. Yàtọ̀ láti wá sí. Wá sí àmọ́ tabá ẹni tí ń ṣe tó jẹ́ ń sìn ẹni tí ń ṣe wá sí gangan àmọ́ tabá. Àmọ́ tabá. Iná wẹ́dà ni ó wọ́n wẹ́dà ni gbogbo ẹ̀yin tẹ́ jókòó iná wá sí máa ń tabá yín. Tẹ́lumi ó mú mọ́ra. Ó ṣe oṣù rẹ̀ kú. Lórí ìdílé. Ìtàlá wà sí ọgbà mi. Yóò wá ó sì bọ́ sí ìgbọ́n. Alọ́ màá dín náà tó máa ń àdé ìta.